ó ṣe mọ̀ wípé nǹkan ro ní orílẹ̀-èdè wa ni orílẹ̀-èdè Nàìjíríà táwa yìí mo ṣe mọ̀ pé nǹkan ro ni Ìjẹ̀bú celebrity wa lẹ́ ń wò ní Canada yìí Ìjẹ̀bú lẹ́ ń wò Canada yìí o wọ́n ní àwọn kan organize award program kan Nigerian and Canadian artists kìnnìkan award Ọgọ́dúnládé lọ àfisọwọ́ lọ ìyàwó ẹ̀ lọ bọ̀bọ̀ tó ń kọ́ni náà lọ àwọn èèyàn lọ tó pọ̀ ṣùgbọ́n kí wàá nìkan tí mo fẹ́ sọ ni pé ẹkú bí àwọn Ìjẹ̀bú Ọlọ́run sì gbà fún wọn tó ní industry yìí so yẹ kí nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa yìí kó mú àwọn gẹ́gẹ́ bíi pé Ìjẹ̀bú dé Canada wá bú ẹkún sẹ́wọ̀n kó mo ṣe fídíò last week pé báwọn kan ṣe máa ń gbàwé ìgbélú tó máa ń wá sórí social media tó máa máa display pé mo ti gbàwé ìgbélú o mo ṣe mọ̀ pé mo wà láyé báyìí lágbà tí wọ́n ti bí mi ní tó jẹ́ káwọn òyìnbó yẹn máa wò ní o pé irú àwọn èèyàn wò lélẹ́yìí táwọn máa tún wò tí àwọn tó máa sọ wípé àwọn ò tún ní padà sí Nàìjíríà mọ́ láyé àwọn tó jẹ́ káwọn àwọn òyìnbó yẹn máa wò ní o pé irú àwọn èèyàn wò lélẹ́yìí òun ń ṣẹlẹ̀ yìí nígbà tí èèyàn jẹ́ celebrity táyé mọ̀ tó wá dé Canada tó kì í sọ̀run gbogbo alámọ̀ pé Canada dá o pọ̀ èmi kàn sọ pé ká ilé mọ bí orílẹ̀-èdè wa ṣe ṣètò ẹ̀dẹ̀ káwọn yẹn tó dúró kórìíta lè mọ bí orílẹ̀-èdè wa ṣe ṣètò ní o wípé Ìjẹ̀bú celebrity tó gbà àwọn nǹkan tó sì ń wọ́pọ̀ Ọlọ́run jẹ́ káwọn tó Jẹ̀bú Ọlọ́run jẹ́ káwọn tó Jẹ̀bú ó dé Canada wá bú ẹkún pé òun dé paradise ṣẹ́ni pé ó ti ṣe nǹkan mọ́ wa gan lórílẹ̀-èdè Nàìjíríà gan torí àwọn kan sì ń fi ọlá Ìjẹ̀bú yan gan àwọn kan sì ń fi orúkọ Ìjẹ̀bú gbàdúrà pé Ọlọ́run jẹ́ káwọn tó Jẹ̀bú ó wá dé Canada wá kúnlẹ̀ wá bú ẹkún àpòkìṣọ̀ ẹ̀ lẹ́wọ̀n yìí mélòó wà láwọn tó yẹ pé wọn wá ti kà wọn ti dé Canada kankan mídé máa ti sàlọ́pẹ́ náà débẹ̀ náà wọ́n jì mọ́ra tán ní mídé náà bá bú ẹkún mo ní so tí nǹkan tó ṣe ní Nàìjíríà bá lè ń barú àwọn yẹn mélòó wà lẹ́ni tó ní ìrètí rárá ó túmọ̀ sí pé ìjọba tó wà lóde yìí mi ò kì í ṣe pé mo ń ṣègbè fún olóṣèlú kan ìjọba tó wà lóde yìí lóòótọ́ ni wọ́n fẹ́ra ní àwọn ènìyàn pẹ̀lú túrú àwọn yẹn kárí kì í ṣe pé Ọlọ́run jẹ́ káwa gan pé Ọlọ́run kádà pàwọ́ gan padà kúrò nílé ó yẹ yín àwọn yẹn àwa náà sì ń fi wọlé àwọn bẹ Ọlọ́run tẹ́lẹ̀ ní industry tẹ́lẹ̀ pé Ọlọ́run jẹ́ kó kìkì káwa náà disturb lágbájá káwa náà disturb lágbájá wọ́n wá dé Canada wọ́n á bú ẹkún pé àwọn ti débi ayọ̀ àwọn ó túmọ̀ sí pé nǹkan wọ́n ní tí a bá lè ṣe igi sí igi tútù mélòó ní igi gbígbẹ so ó mì pé lóòótọ́ agbọ́dọ̀ yẹ káwọn adarí wa mọ̀ wípé wọ́n ti bà orílẹ̀-èdè wa jẹ́ wọ́n ti bàjẹ́ kí ni ká sọ ọmọ aláìní rẹ̀ tí kí ni kó sọ báyìí tó rówó Libya gan káwọn ti sọ̀rọ̀ Canada kí lórúkọ ẹ̀ bọ́dá mi apẹ̀sẹ́kù bí òjò rẹ́mi létí tó máa ń fẹsẹ̀ jìgán náà ti jápa jìgá ti jápa tó wà ní US mo rí fídíò ẹ̀ tí wọ́n ṣó omi tó ti ń ṣe Uber oye tó máa rí Uber yẹn ó ju owó tí professor Nàìjíríà ń gbà o ní US oye tí jìgá ń pa láàrin oṣù ní Uber tó ń ṣe ó ju owó tí professor Nàìjíríà ń gbà ṣùgbọ́n ìgbà sọ ni wípé bí orílẹ̀-èdè wa ṣe lose àwọn ọmọ ológun ní academic line tó bá àwọn ọmọ mi tó bá ti graduate báyìí kàkà kí wọ́n jókòó kí wọ́n lo knowledge fún orílẹ̀-èdè wa nẹ́sìn pé wọ́n máa sá lọ sí òkè òkun wọ́n wá lọ lo ògùn yẹn fún orílẹ̀-èdè mi bẹ́ẹ̀ náà ni àwọn onítìátà wa ti fẹ́ jẹ́ báyìí because tó bá lè di wípé gbogbo àwọn òṣèré náà ti ń jápa ń sìn báyìí tó máa ṣẹlẹ̀ sí fún university wa ẹ̀dá mi lọ gbogbo wọn náà ti ń jápa ń sìn báyìí wọ́n wá sọ̀rọ̀ lọ bẹ̀rẹ̀ ìgbé ayé ọ̀tún lọ́rùn kí dẹ́ ṣe pé tíátà tó fẹ́ lọ máa ṣe lọ fẹ́ lọ máa ṣiṣẹ́ mi artist ní South Africa mélòó lẹ gbọ́ wípé ó máa complain pé iṣẹ́ tó ń ṣe kò yóò kò ní gọ́ọ̀mẹ̀ntì wọn help wọn ẹ bọ́ wọ́n ti máa ń ṣe níbẹ̀ ni when you have a story you take it to Department of Art and Culture when you submit it there and wọ́n á ní kó proposal lè lórí wa wọ́n á kó proposal wọ́n á wò wọ́n máa fún ẹ lówó àwọn tó wá sí fún ẹ lówó àwọn tó máa monitor iṣẹ́ yẹn wọ́n bá ta fún TV wọ́n á dẹ̀ ìjọ percentage wọn síbẹ̀ wọ́n á dẹ̀ kó wọ́n á fi percentage wọ́n á dẹ̀ fún ẹ lélẹ̀ tó kù wọ́n sì máa ń ṣe nìtọ́ pé a lè bá wọn so gbogbo nǹkan tó yẹ kí ìjọba ṣe fún àwọn artist náà kò sílẹ̀ tí wọ́n ṣe kò sílẹ̀ tí wọ́n ṣe àwọn tó fà á nìyẹn ọkùnrin ọ̀la máa lọ gbà wọlé sí ibi kí n má bàa bí akáde parí sọ́dọ̀ ọkọ wọn so ẹ jọ àwọn artist náà tó ń lọ yẹn lágbára Ọlọ́run bá
akẹ́rù wálé o ìṣèpọ̀ wù wọn náà kọ́ fẹ́ bí kọ́ fara sílẹ̀ ṣùgbọ́n ọlọ́mọ kí Nàìjíríà ṣẹlẹ̀ ọlọ́mọ kí Nàìjíríà kó dé báyàn àwọn pé tí wọ́n ń gbà kápẹ́ kò ṣọ́ọ̀bù wọn ẹ jẹ́ ká wọnú lé inú ẹ máa gbanú kọ́mpáàdì wa tí ọlọ́mọ kí Nàìjíríà ṣẹlẹ̀ sí ẹ Nàìjíríà ṣẹlẹ̀ sí wọn ni ẹ Adéọmọdé ló kọ́ ẹ bá mi share video ẹ má dẹ̀ wọlé subscribe YouTube channel mi Adéọmọdé TV ó dàbọ̀.